èyí lohun tí Gumi sọ lórí ọkùnrin tí wọ́n mú pé ó ń ṣàtìlẹ́yìn fáwọn afẹ̀míṣòfò. àáfàá ńlá kan tó fìlú Kaduna ṣe bùgbé tó sì gbajúmọ̀ lórí ọ̀rọ̀ àwọn ajínigbé àti Boko Haram ní Sheikh Ahmad Gumi ti bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ iléeṣẹ́ ètò ààbò tó ń tọpinpin ṣíṣe owó ìlú báṣubàṣu Nigerian Financial Intelligence Unit NFIU nítorí bí wọ́n ṣe kéde tọkọ̀ Mamu gẹ́gẹ́ bí agbátẹrù àwọn ajínigbé. Mamu tí í ṣe olùdásílẹ̀ ìwé ìròyìn Desert Herald newspaper tó sì ti wà látìmọ́lé látinú oṣù kẹsàn-án ọdún 2022 ni Gumi sọ pé àjọ NFIU kò láṣẹ láti kéde ẹ̀ bí ẹni tó ń kún àwọn apanilẹ́kúnjayé ẹ̀dá yìí lọ́wọ́. Lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ 20 oṣù kẹta yìí ni àjọ NFIU lẹ orúkọ Mamu pẹ̀lú àwọn 8 kan àtàwọn 6 míì tí wọ́n máa ń ṣẹ́ owó Nàìjíríà sí tilẹ̀ òkèèrè èyí tí wọ́n ń pè ní bureau de change gẹ́gẹ́ bí àwọn tó ń gbé owó sílẹ̀ fáwọn agbésùnmọ̀mí tó ń domi àlàáfíà ìlú rú. Nínú ọ̀rọ̀ tí Gumi sọ ló ti ní ilé-ẹjọ́ nìkan ló ní agbára láti kéde Mamu pé ó jẹ̀bi. Ó ní kò yẹ kí wọ́n fẹnu lásán ṣèdájọ́ ọkùnrin náà níta gbangba láì jẹ́ pé kóòtù ṣe bẹ́ẹ̀. Ta lẹni tó lẹ́tọ̀ọ́ láti kéde èèyàn bíi agbátẹrù ajínigbé? Ṣé ilé-ẹjọ́ ni àbí ilé-iṣẹ́ ètò ààbò? Ilé-iṣẹ́ ètò ààbò kò ní àṣẹ kankan láti kéde ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ẹni tó ń ṣàtìlẹ́yìn fáwọn adàlúrú. Ẹjọ́ ọ̀hún ti wà níwájú ilé-ẹjọ́. Kí ló wá dé tó jẹ́ inú ìwé ìròyìn ni wọ́n ti ń fẹnu kàn án mọ́ àgbélébùú? Níwọ̀n ìgbà tí ẹjọ́ bá sì ti wà ní kóòtù, ẹ máa fún ilé-ẹjọ́ láàyè láti dájọ́ ni. Nígbà tí akọ̀ròyìn Daily Trust béèrè àjọṣepọ̀ tó wà láàrin òun àtàwọn agbésùmọ̀mí, Gumi ní gbajúmọ̀ ni mí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń wá bá mi àtàwọn èèyàn gidi àtàwọn ẹni ibi. Gẹ́gẹ́ bí oníwàásù, mi ò lè lé ẹnikẹ́ni dànù, kò sí bí ẹni náà ti lè jẹ́ èèyàn burúkú lójú aráyé tó. Tẹ́ ẹ bá béèrè àgàgà lọ́wọ́ àwọn pásítọ̀, àwọn adigunjalè máa ń wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú wọn, ṣùgbọ́n tí wọn kò tún nítorí ẹ̀ fà wọ́n lọ síwájú àwọn aláṣẹ. Gumi ní òun mọ̀ pé gbogbo wàhálà tí Mamu kó sí yìí kò ṣẹ̀yìn àìgbọ́ra-ẹniyé tó wà láàrin òun àtàwọn ìgbìmọ̀ tí wọ́n gbé dìde láti gba àwọn tí wọ́n jí gbé sílẹ̀. Ohun tí mo mọ̀ nípa Mamu àti bí wọ́n ṣe fi páńpẹ́ ọba gbé e ni nítorí èdè àìyedè tó wáyé láàrin òun àti ìgbìmọ̀ tó yẹ kó ṣiṣẹ́ lórí ìtúsílẹ̀ àwọn èèyàn kan tí wọ́n jí gbé. Àmọ́ níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ náà ti wà nílé ẹjọ́, a nígbàgbọ́ pé wọn yóò dá a láre. Nǹkan tá a tiẹ̀ ń fẹ́ tẹ́lẹ̀ náà ni pé kí wọ́n gbé e lọ sílé ẹjọ́ dípò kí wọ́n máa la ẹ̀sùn oríṣiríṣi bọ èèyàn lọ́rùn. Kí wọ́n mú ẹ̀rí wọn wá, tí Mamu bá sì jẹ̀bi kó jìyà tó bá tọ́ sí i. Ṣùgbọ́n ohun tẹ́mi mọ̀ lọ́wọ́ báyìí ni pé kí wọ́n jẹ́ ká dúró de ìdájọ́ kóòtù. Gumi sọ̀rọ̀ síwájú sí i pé ìwà ìgbésùmọ̀mí gan-an ni bí wọ́n ṣe fi páńpẹ́ òfin gbé Mamu tí wọ́n sì ń fojú ẹ̀ ráre. Ó ní láìwo ti pé odidi baálé ilé ni wọ́n gbé e lọ sílé ẹjọ́, wọ́n sì fi sí àtìmọ́lé, bẹ́ẹ̀ ni wọ́n tún yẹ̀yẹ́ ẹ̀. Gbogbo ìdójútì àti ìfiniṣẹ̀sín yìí ni Gumi ní kò lórúkọ méjì ju ìwà agbésùmọ̀mí lọ. Ó ní bí ìgbà táwọn ajínigbé bá lọ sílé èèyàn lọ jí gbé, bẹ́ẹ̀ ni fífi páńpẹ́ òfin gbé ni lọ́nà tí kò bófin mu náà ṣe jẹ́ ìwà ìgbésùmọ̀mí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.